ṣe rí ẹni tí ọ̀rọ̀ máa ń ká lára jù nílé ayé yìí, tọ́rọ̀ máa ń dùn jù, tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí tán ó máa fẹ́ lè pokùnso tàbí kó lọ bẹ́ sí kànga. Ó ní ẹnìkan tó jẹ́ pé ó go to extra mile, ó go to any length láti lè make àwọn kan happy. Ìgbà tó wá ṣe gbogbo wàhálà yìí tán tó dààmú tán, ìgbà tó wá dé wọ́n wá sọ fún pé àárín ẹ̀ṣẹ̀ o, ẹ mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe máa feel. Ó dàbí ọmọ tí orogún ìyá rẹ̀ gbé ọjà lé lórí pé ó yá gbé ọjà yìí kó kiri lọ. Ó rìn sàá síwájú díẹ̀ ló bá ta gbogbo ọjà tán lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní jó. Ibi tó ti ń jó lẹ́nìkan bá pàdé ẹ̀ wá ní kí ló ń dùn ẹ́ nínú tí jó rẹ̀ pọ̀ tó báyìí, kí ló dé táyọ̀ rẹ̀ kún tó báyìí, kí ló ṣẹlẹ̀ sí ọ? Ó bá ní ọjà tí ìyáálé mọ́mì mi gbèrú mi tán ní kiri lọ, mi ì tiẹ̀ tí ì débì kankan rárá tí mo ti ta gbogbo ẹ̀ tán. Nígbà tó wá ta gbogbo ẹ̀ tán, sọ ọ ti délé tán kán wá kí ẹ káàrí pọ̀ kú ọmọ ṣe. Àrà ọmọ yẹn wá balẹ̀. Ó di dandan ta ìdán, ó ti di dandan by fire by force kí President Tinubu kó fẹ́ràn ọmọ Yorùbá, kó dẹ̀ listen sí àwọn ọmọ Yorùbá. Kí ni reason ni pé Yorùbá fẹ́ràn Tinubu àti pé Yorùbá gangan ni Tinubu fúnra rẹ̀. Àbí ẹ understand nǹkan tí mo sọ yìí? Ọmọ Yorùbá ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba Tinubu nímọ̀ràn, wọn náà ń rí baba fín. Áùdù ọmọ ọmọlà jágbe mákànbí wọn ló ń ṣe baba lókun ni. Ṣẹ̀rí pé orújú bákan bákan kò lọ straight, àbòsí ń bẹ́ẹ̀ wáyé. Ẹwà àtijọ́ tán ti ń pariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Wọ́n sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n sọ ní tùbínùbí, wọ́n fi tọmọlúàbí sọ. Bàbá ò gbọ́ ò, bàbá ò gbà. Fídíò kan wà níbi fídíò yẹn hot, máa gbóhùn bàbá yìí sókè ẹ máa gbọ́ ohun tó ń sọ sí. Torí mo mọ̀ pé Tinubu ó fẹ́ràn àwọn Arewa, ó fẹ́ràn àwọn Haúsá dáadáa, ó nífẹ̀ẹ́ wọn, ó dẹ̀ máa ń pọ́n wọn lé. Ẹ wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ jáde lẹ́nu. Ìfọlọ́mọ yẹn bá mi subscribe. Ẹ subscribe. Fídíò tí mo gbé wá fún yín lé ní ó rí bákan bákan. Máa gbé sókè ẹ máa gbọ́n sìn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó le tó yìí? Nígbà tára ilé rẹ̀ ń pè ṣàkíyèsí tó ń bẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbà tó gbọ́ tó lẹ́nu ẹ̀rùn, ará àta wá ń sọ̀rọ̀ that same ọ̀rọ̀, wá sọ bí àbùkù, ó ń sọ bí ẹ̀tẹ́, ó ń sọ bí ká ní kó kàyàn kún. Ẹ̀yin ará mi, tẹ bá gbọ́ nǹkan tí bàbá yìí sọ jáde lẹ́nu, ó yá ẹ gbọ́, ẹ listen sí bàbá yìí. Aláwọn ọ̀ràn Tinubu níṣẹ́ o, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú bíìlì o, pé even tẹ́lẹ̀ gan àwọn support pé wọ́n Nàìjíríà, pé bọ̀ lọ́wọ́lọ́wọ́ bá ta wà yìí pé kò lè work mọ́, pé regional government pé kò lè work mọ́, pé kán pé Nàìjíríà kí kálukú máa dọ́mọ̀ ìyá rẹ̀ gbé. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Hello, good morning, good afternoon, good evening. This clip is titled Alleged Regional Government Bill in Circulation, if true, overtaken by events. A document alleging to be a bill submitted by Bola Tinubu to the National Assembly seeking to reverse and to amend the 1999 Constitution and give regions independence from the central. In other words, going back to regional government arrangement. It's in circulation all over the social media. If this bill is true, and I hope it is true, my message is clear that the bill has been overtaken by events. What preponderance of Nigerians need now is not regional government, but they want an independent country of their own. Regional government belongs to the past. Currently, the agitation is for self-determination for all regions, ethnic nationalities wishing to have their own country. Anything short of that is chasing the wild goose and will not pass the passage of time. I will not see the daylight. Indeed,
what Nigerians are going through now, the way and manner we are being collectively mismanaged, we are being assaulted, we are being pauperized, we are being reduced into pitiable combustible materials, we are being reduced into beggars, into slaves by the Bola Tinubu regime is emboldening many of us who were formerly against breaking of Nigeria into smaller nations. We are now reversing ourselves. Majority of us, including myself, who was formerly against smaller nations out of Nigeria, is now fully committed to having Nigeria broken into different countries out of choice or out of compulsion, so that we can go and manage ourselves in our own way, in our own speed, in our own style, cognizance of taking into consideration our culture, our beliefs, our socialization, our meaning, if you like. We are tired of a central government where everybody has been made to become a slave. Everybody has been used, except the few who are milking the country high, empty, and dry, who are stealing our collective patrimony, collective resources, who are sending us fear and terror, who are deceiving us every day, every night, every hour, every week, every month, all year through. Therefore, those who are thinking that a deal to take Nigeria back to the are doing any favor, they are making the biggest mistake. That is not what Nigerians need. What Nigerians need is dissolution of Nigeria into smaller nations, out of choice or out of compulsion, in peace, not in pieces. Ó dàbí orin tí máa ń kọ ní gbogbo ìgbà yẹn ni. Òun ló fà á tí mo fi máa ń tẹnu mọ́rin yẹn tí mi yé kọ all the time. Mo ní wọ́n ń sọ pé Yorùbá nation ẹlẹ́ẹ̀lágídí ẹni kò lè ṣẹlẹ̀ even tí yá bá ń jẹ Yorùbá wa. Ẹ máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la o. Táwọn Ìgbò bá sọ wípé Biafra ni Tàùsà wa lárèwá tí tó ń ta wọn. Bí èṣù ó bá dìdà ó máa lé àjà Yorùbá lérè. Ṣé èṣù ò tí máa pàdíjà kò tí máa pàdídà kò tí máa lé àjà Yorùbá lérè báyìí? Ṣé èṣù ò tí máa pa ìdídà ṣé kò tí máa lé àjà Yorùbá lérè báyìí lọ́wọ́ táwa? Bàbá gbé reforms bill wá lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn Haúsá fagilé wọ́n reject ẹ̀ because they know surely wípé kò lè pay àwọn. Ok, ṣé ká wá ní àtijọ́ tí Yorùbá ti ń lament tán complain bitterly tán express grievance wọn lórí gbogbo difficulties àti unrest tó ń kojú Yorùbá níbi insecurity, ogun ajínigbé, Fúlàní, kidnapping, kankan oríṣiríṣi gbogbo wàhálà yẹn. Ṣé ká wá ní àwọn Tinubu ò gbọ́ ni àbí àwọn Haúsá yìí ò mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ sí Yorùbá? Because they know surely that the bill it's not going to favour them. Yes now. Ọlọ́run bẹ̀ yẹn bá mi subscribe sí Àkọ́ TV. Yorùbá nation òun la fẹ́. Ẹ pín Nàìjíríà. Jẹ́ kálukú kó dánmú yẹ́ ẹ̀bí. Kò ní bàjẹ́ fún yín ẹ̀yin subscribers mi. Àyè yín ò ní bàjẹ́ ẹ ṣé. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. God bless you.